ó mà ga o èmi náà ní Tinúkẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn sí o Tinúkẹ́ béèrè owó lọ́wọ́ mi last week mo fún ó sì béèrè oúnjẹ ni bóun fẹ́ ṣe irun mo fún kí Tinúkẹ́ kàn assist mi 2,000 naira pé mo kàn fẹ́ sáré fi ṣe nǹkan kan ó ní kí ó cut mi kúrò lórí fóònù ẹ̀ pé tíátà ayé ìgbà yẹn àwọn ọ̀gá máa wà lọ́ọ̀kan báyìí àwa ọmọọṣẹ́ máa wà ní ẹ̀gbẹ́ kan ní ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀ a máa lọ sọ̀rọ̀ sáwọn ọ̀gá wa létí àwọn náà máa sọ jáde ìṣayé sì tí ọmọọṣẹ́ kọ̀ọ̀kan máa náwó pé nǹkan tí ọ̀gá wa lágbájá sọ yẹn mo takò kò sí ayé irú ẹ̀ nígbà tí à ń sọ yìí rárá. àwọn èèyàn máa ń gbà mo fẹ́ lọ ṣe tíátà mo fẹ́ lọ ṣe tíátà kí gbogbo wọn máa hàn lórí screen nìkan ṣo náà rò pé bóyá ó wà nínú iṣẹ́ tíátà àmọ́ iṣẹ́ tíátà téèyàn bá débẹ̀ ó pín dáadáa. mo á dúpẹ́ fọlọ́run pé a ṣe lè tọ́ka sí àwọn ọmọọṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n sì ń tẹ̀síwájú nínú iṣẹ́ yìí lára wọn ni ògbóǹtarìgì òṣèrébìnrin kan tí wọ́n ń pè ní Abọ́sẹ̀dé Arẹ́gbẹ́ṣọlá. Bọ́sẹ̀. bẹ́ẹ̀ ni Lukman Jimoh tí gbogbo àwọn èèyàn máa ń pè ní Radical. Wow. so àwọn ọmọọṣẹ́ náà sì pọ̀ lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ náà. Fíìmù, sinimá, kí ni ìyàtọ̀ ẹ̀? ìyàtọ̀ wà láàrin fíìmù àti sinimá. Goroso Fáfúnkẹ́. láyé àròbá Goroso Lójítv. àwọn òwúyẹ́ so àwọn fìjàbí nǹkan. àwọn eré ayé àtijọ́ yẹn. Ike tuntun. ẹ kú dídí àsìkò yìí sà. mo kí ilé ẹ kú àsìkò yìí o a kú afẹ́rẹ́ yìí àdẹ̀kú palẹ̀mọ́dún. ẹ bá dárúkọ yín fáwọn tó ń wò wá sà. orúkọ mi ni Fèyíṣètàn Ayélàgbé Béyìókù tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Sir Perfect. Fèyíṣètàn Ayélàgbé Béyìókù. kí ló dé tórúkọ yín Béyìókù Ayélà ẹ ṣàfẹ́ mú tíátà wọ kínní ìṣá. rárá o mi ò mú tíátà wọ Béyìókù Ayélàgbé. orúkọ tí àwọn bàbá mi sọ mí ni Fèyíṣètàn Ayélàgbé àmọ́ orúkọ ìdílé wa gangan òní Béyìókù tí ṣe tọ́ ni. ṣàbíkú ni yín ni. something like that. mo jẹ́ ọmọ kan tó máa ń travel nígbà táwọn àti bí mi tán màá tún travel pé ṣé Nàìjíríà rè màá tún padà lọ màá tún padà wá. at the end of the day nígbà tí a mọ̀ pé Nàìjíríà lè wà ńkọ́. mi ò ní choice mo ní láti dúró pé ẹ jẹ́ gba kámú Nàìjíríà náà kún bí mi sí bóyá ibi tí wọ́n fẹ́ kí n dúró sí nìyẹn. bọ́dẹ̀ máa dorí ẹlẹ́ẹ̀keje ọlọ́njẹ́ kí n dúró. ẹlẹ́ẹ̀kelo. bíi 7 times náà kó pọ̀. 7 times. òkè náà ṣe fayélàgbé sí i. bẹ́ẹ̀ náà ṣe fayélàgbé sí pé eléyìí ò bá ti kú o Fèyíṣètàn àwa jẹ́ kó mọ̀ pé Ayélàgbé. That's good. Fèyíṣètàn Béyìókù Ayélàgbé. Ọlọ́run ọba o. Báwo lẹ ṣe pàdé tíátà? Tíátà mo pàdé tíátà láti kékeré mi nígbà tí mo wà ní primary school nítorí pé a máa ń ṣe àwọn senior wa ní primary school tó máa ń ṣe ọdún mẹ́fà wá tí ó pé o ibẹ̀ ni mo ti ní interest. ní ilé wa ni wọ́n ti wá máa ń rìkọ́ọ̀dù Olówó láyé mọ̀ ní 1987 ibẹ̀ ni mo ti join tíátà. àwọn ẹ̀gbọ́n mi ẹni tí wọ́n bí lé mọ́mì mi gangan wọ́n ti di pastor ní ìsìn Olúwamúyìwá Craig àwọn ni wọ́n ṣe tíátà nígbà yẹn lèmi náà bá join wọn ní 1987. 19 kìlẹ̀ ilẹ̀ join tíátà ní 1987. ládùúgbò wo ni ẹ? ní Tòtòrò láti máa ń ṣe tíátà nígbà yẹn. ta lẹ join gbà yẹn 1987? mi ò join ẹnìkankan ju pé ẹ̀gbọ́n mi ló ń ṣe tíátà mo wá ń tẹ̀lé ẹ̀gbọ́n mi. kí lorúkọ wọn? pásítọ̀ ni wọ́n sì Olúwamúyìwá Àkànní Craig wọ́n wà ní Abẹ́òkúta. 1987. náà ní 1987 tẹ̀yìn tẹ̀lé bọ̀dá yín yẹn tó ń ṣe tíátà àwọn onítíátà olè túmọ̀ lábẹ́òkúta. mo ti mọ ọ̀gá mi kan Lágídò nígbà yẹn dáadáa. Lágídò. bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ kọ́lọ́ndẹ̀lẹ̀ fọ́gá wa kan Yẹmí Adégúnjú ààrẹ ààbò mo mọ̀ wọ́n dáadáa nígbà yẹn. mo dẹ̀ mọ ọ̀gá mi kan náà mo ti mọ Káyọ̀dé Akítínà Pẹ̀ṣẹ́lù la máa ń pè wọ́n nígbà yẹn mo mọ̀ wọ́n dáadáa. Ẹ̀míà Aṣàtòkò. bẹ́ẹ̀ ni ọ̀gá mi dáadáa. ó yá àwọn olè túmọ̀. nígbà yẹn mo mọ̀ ọ̀gá mi Ọláìyá Igwe Káfàtà ọba gbogbo wa láti bí ọdún bíi mélòó tí ó sẹ́ nìkan tí ó gbọ́dọ̀ jà níyàn. mo mọ̀ wọ́n dáadáa mo mọ̀ di méjì mo mọ̀ Ṣèyí Crown. ọ̀gá mi dáadáa ni Mr. Makin torí pé Makin ni gbogbo wa fi mọ̀ wọ́n
ní ìgbà yẹn mákì amíṣàn àwọn ni president ẹgbẹ́ wa tampan nísìnyí àwọn ni president kọ́lọ́mbà dá wọn sí Ṣẹ́gun Adéníjì Sámà mo mọ̀ wọ́n nígbà yẹn ṣùgbọ́n àwa ò tí ì ní àǹfààní àti súnmọ́ wọn torí pé tíátà ayé ìgbà yẹn àwọn ọ̀gá máa wà lọ́ọ̀kan báyìí àwa ọmọọṣẹ́ máa wà ní ẹ̀gbẹ́ kan a ní ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀ a máa lọ sọ̀rọ̀ sáwọn ọ̀gá wa létí àwọn náà máa sọ jáde ìṣayé sìn tí ọmọọṣẹ́ kọ́kọ́ máa náwó pé nǹkan tí ọ̀gá wa lágbájá sọ yẹn mo takò ayé yẹn kò sí ayé irú ẹ̀ nígbà tí à ń sọ yìí rárá Ọdúnládé ní 1987 kò tí ì sí Ọdúnládé Adékọ́lá kò tí ì sí Ọdúnládé Adékọ́lá ní àárín wa nígbà yẹn. Alásàrí ńkọ́. Ọ̀gá wa dáadáa ni àwọn ọ̀gá tá a máa ń wò wájú pé ọlọ́jẹ́ káà náà tẹ̀ dé ọ̀dọ̀ wọn. 1987 báwo lẹ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báwo lẹ ṣe wá ń sún. 1987 yẹn nígbà tí wọ́n ń ṣe olówó láyé mọ̀ ọgbọ́n wa kan ọ̀gá wa kan ní àdúgbò ńgbà yẹn àwọn ni wọ́n direct iṣẹ́ yẹn Ìṣọ̀lá Akínsípò wọ́n ti ṣaláìsí ní Ìṣọ̀lá Akínsípò bẹ́ẹ̀ ni wọ́n ti ṣaláìsí ní ẹnu ọjọ́ olóyè mẹ́ta lóòwú bẹ́ẹ̀ ni. tí Olódùmarè dá ayé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá Olódùmarè wá fún Ọ̀rúnmìlà ní ìkarahun ní tí wọ́n bu yẹ̀pẹ̀ sí kó lọ dá ilẹ̀ omi ní gbogbo ayé nígbà tí wọ́n bu yẹ̀pẹ̀ sórí omi adìẹ ń tàn àwọn kan ní dákúdákú àwọn kan ní ọ̀gá. Akọgun ìlú Òwu Ìṣọ̀lá Akínsípò kọ́lọ́mbà dẹlẹ̀ fèèyàn rẹ̀. Alámọ̀ àmì. tó nígbà tí a ṣe olówó láyé mọ̀tàn wọ́n wá ṣe íńtávíù kan fún ọ̀gá mi kan Yínká Quadri béèrè pé ta lọ̀gá wọn tí wọ́n kọ́ṣẹ́ gangan lọ́dọ̀ ẹ̀ wọ́n dẹ̀ dárúkọ ẹ̀ ọ̀gá wọn lọ́dún náà lọ́hùn lèmi náà wá jókòó pé ẹjọ́ tán bá béèrè pé ta lọ̀gá mi nídìí iṣẹ́ yìí ta ni mo fẹ́ sọ ẹ̀gbọ́n mi tó dẹ̀ mú mi wọ tíátà wọ́n ṣe tíátà mọ́ ta ni mo wá fẹ́ sọ tó bá dijọ́ wájú wọn béèrè pé ta lọ̀gá mi ló wá gbé mi dé ọ̀dọ̀ Alhaj Najimdeen Adéyínká Adétáyọ̀ Adégbèrò tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Goroso ó gbé mi dọ́dọ̀ wọn ní 1991. Bàbá àṣìṣá. Bẹ́ẹ̀ ni. 1991 lè wá dọ́dọ̀ mo Goroso. dọ́dọ̀ Goroso gangan. Bó ni Goroso ń gbé ńgbà yẹn. Wọ́n ń gbé ní Ìjàyè. Goroso Fáfúnkẹ́. Láyé Àrọ̀bá Goroso Àrọ̀bá Lójì TV. Àwọn Òwúyẹ́. Òwúyẹ́. Àwọn Fìjàbí nǹkan. Àwọn eré ayé àtijọ́ yẹn. Ike tuntun. Bọ̀dá tó súnké bá. Àwọn tí mo bá lọ́dọ̀ Goroso. Lọ́dọ̀ Goroso. Torí Ike tuntun senior mi lọ́dọ̀ Goroso. Báwo lẹ ṣe wá ń tẹ̀síwájú pẹ̀lú ẹ̀? Ìrìn àjò wa ń tẹ̀síwájú àbẹ̀rẹ̀ láti ọmọọṣẹ́ nígbà tó yá Goroso wọ́n yẹ elevate mi sí mẹ́mbà nígbà tó yá Goroso wọn ò pé nígbà tí Àjànàkú ló ń manage wọn nígbà yẹn àwọn nǹkan kan ṣẹlẹ̀ láàárín àwọn àti Àjànàkú tó máa ń lo ojú kan báyìí gbà yẹn Àjànàkú kúrò lọ́dọ̀ wọn Goroso wá ò pé ìwọ ló tún wà ájáì nínú àwọn ọmọọṣẹ́ mi wọ́n wá elevate mi náà sí manager tó bí mo rẹ̀ ṣe ń manage ọ̀gá mi nìyẹn wẹ́rẹ́ àmọ́ nígbà tí ó di around 1998 tí ọ̀gá mi wọ́n ní stroke nígbà yẹn gbogbo nǹkan sáà dàrú kò sì ṣe àríbí lọ àríbí ṣe èmi náà bá wò pé tíátà yìí gbémi náà ṣe dà bí ọgbọ́n lèmi náà bá dá gúrùpù ti tèmi náà lẹ̀ mò ń pè ní Perfect Film Production that was 1998. èmi náà tí ó tó kí n dá dúró nítorí pé mo ti wà lọ́dọ̀ láti 1991 then at least nínú òfin ẹgbẹ́ wa tó bá ti wà lọ́dọ̀ ọ̀gá kan tó ti sáàfù ẹ̀ bí ọdún bíi mẹ́ta ó ti láǹfààní láti lè ṣe freedom láti lè kúrò ní abẹ́ but 1998 yẹn náà tí mo ní mo dá gúrùpù sílẹ̀ kì í ṣe pé mo kúrò lábẹ́ wọn o àjọ ń ṣe balọ́ndẹ̀ ṣe tí ara ọ̀gá mi yá padà ọ̀gá mi nígbà tí ẹ fi wà lórí ààrẹ o mo láwọn ọmọọṣẹ́ kan tí mo kó jọ inú wọn dẹ̀ dùn sí. náà àwọn ọmọọṣẹ́ wo ló wá lẹ́kọ́jọ́ ń gbà yẹn. wọ́n pọ̀ ẹ mọ̀ oníkálukú máa wá máa lọ ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run pé a ṣe lè tọ́ka sí àwọn ọmọọṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n sì ń tẹ̀síwájú nínú iṣẹ́ yìí lára wọn ni ògbóǹtarìgì òṣèrébìnrin kan tí wọ́n ń pè ní Abọ́sẹ̀dé Arẹ́gbẹ́ṣọlá. mo dẹ̀ tún sí ní ọmọọṣẹ́ kan náà tóun náà tún sì ń wà lẹ́nu iṣẹ́ yìí tó ti di àgbà ọ̀jẹ̀ lórí PM that is Lukman Jimoh tí gbogbo àwọn èèyàn máa ń pè ní Radical. Wow. so àwọn ọmọọṣẹ́ náà sì pọ̀ lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ náà àwọn ọmọ FC Òṣèlè náà wọ́n wá sí group mi kọ̀ọ̀kan tí ò bá acting wà tó jẹ́ pé cameraman tó bá lighting wà tó bá continuity wà tó ní kálukú wà lórí
division of labour now ṣe. gbogbo ìrìn àjò tẹ́ ń sọ yìí náà ẹ̀yin ò ń ṣòṣò nínú sinimá róòlù wo gan lẹ́yìn ń take nínú production. ẹ ṣe dáhùn pé àwọn èèyàn máa ń gbà mo fẹ́ lọ ṣe tíátà mo fẹ́ lọ ṣe tíátà kí gbogbo wọn máa hàn lórí screen nìkan ṣo náà rò pé bóyá ó wà nínú iṣẹ́ tíátà àmọ́ iṣẹ́ tíátà téèyàn bá débẹ̀ ó pín dáadáa torí pé tá bá bẹ̀rẹ̀ fíìmù wọ́n máa kọ àwọn captions kan a máa rí akọ̀wé ìrántí which is continuity a máa rí makeup tó máa ń ṣara lóògùn wọ́n máa ń tún ojú wa ṣe a máa rí lightman àwọn yẹn náà máa ń tan iná oríṣiríṣi àwọn tó máa ń bá wa wálé náà wà ń bẹ́ẹ̀ lóríṣiríṣi soundman cameraman but tí mo yàn láàyò lẹ́yìn kámẹ́rà òun ni lightman torí pé tá bá fẹ́ ṣiṣẹ́ bóyá nínú ilé ni bóyá lálẹ́ ni tàbí tá bá need pé a fẹ́ tan iná síbẹ̀ iṣẹ́ tí mo máa ń ṣe lẹ́yìn kámẹ́rà ni mo máa act o kì í ṣe pé mi ò mọ̀ act o mo mọ̀ act dáadáa kò sí nǹkan ní kí n ṣe tí mi ò lè ṣe. ní at the early stage èmi àtàwọn Ṣẹ́gun òjò ṣe mi àtàwọn Arijana àjọ mọ́ra àmọ́ nígbà tó di ọwọ́ bíi 1996 èmi àtàwọn Ṣẹ́gun Ògúngbè àti Arijan àti Ìdòwú Ògúngbè kọ́lọ́ńdẹlẹ̀ fún Ìdòwú àjọ ń ṣe pọ̀ àwa ń ronú wípé àwọn ọ̀gá wa náà ń dáṣe fíìmù wọn àwọn ará Èkó ni wọ́n ń pè tí wọ́n fi ń ṣe àdẹ̀ǹṣe artist night wọ́n wá pe àwọn Ṣẹ́gun pé ṣe jẹ́ káwa náà dá kákọ́ọ̀sì kan lẹ̀ káwa náà tiẹ̀ máa fi kákọ́ọ̀sì yẹn náà gbé ara wa tá a bá lo àwọn ojú tó ń tajà látẹ̀kọ̀ káwa ara wa ń bí ká kóra wa sí ká máa ṣe àdẹ̀dá inú yẹn lẹ́yìn ó pẹ́ gan-an ìrìn àjò yẹn pẹ́ Ọlọ́run ṣàjẹ́ ká ṣàṣeyọrí ẹ̀ la fi dá Caucus yẹn lẹ̀ tó ń pè ní igi Aloye Caucus gbà yẹn tí gbogbo wa àti Lọ́dúnládé ni o àti Arijan ni o àti Àwílò ni o gbogbo àwọn tó jẹ́ èèyàn jankan-jankan tó ti wá di star ọkọ̀ Tóyìn tó ń jẹ́ àwọn jankan-jankan tó ti wá di star lọ́jọ́ ti tèní ibẹ̀ igi Aloye yẹn ni gbogbo wa ti nílùú Abẹ́òkúta bẹ́ẹ̀ ni igi Aloye yẹn ni gbogbo wa ti dìde. iṣẹ́ fíìmù ńgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ fíìmù ń sìn kí lè rí sí. ìyàtọ̀ tí wà ń bẹ o ó pọ̀ gan-an nítorí pé ní ayé ìgbà títí wa tí mò ń sọ yẹn ìbẹ̀rù wà ń bẹ ìbẹ̀rù discipline dẹ̀ wà àmọ́ ayé ìsìn kò sí bẹ̀rù kò sí discipline tó o bá ti lówó ẹ lọ́wọ́ tó o bá ti gbówó dé wàá ṣe fíìmù ayé ìgbà yẹn kò rí bẹ́ẹ̀ o àmọ́ ayé ìsìn ẹni tó bá ti lówó ó ń ṣe fíìmù lẹ̀ lọ ni tó o bá ti gbé mọ́tò dé tó ti rí pé èèyàn lálẹ́ wọ́n ń lò ẹ́ sí fíìmù lọ ni tó ló jẹ́ kí fíìmù tó di tàjà tẹran tó di tó dà lẹ́nu. Ọlọ́run ọba nìkan ṣo ló lè gbà lọ́jọ́ iwájú fíìmù nítorí wípé ayé tí fíìmù wà ní ìsìn kò ń ṣe nǹkan tó ṣe fowó kékeré ṣe owó ńlá ni wọ́n fi ń ṣe a kàn manage tá bá ní wọ́n ń ṣe fíìmù wọ́n wò lórí YouTube business fíìmù nìyẹn ṣùgbọ́n sinima mo tún pè lẹ́ẹ̀kan sí sinima kì í ṣe owó kékeré o náà fi ń ya sinima o àmọ́ gbogbo wa kọ́ la fẹ́ rówó tá fẹ́ fi ṣe sinima ló jẹ́ káà náà máa ìdọ́gbọ́n fíìmù káà náà tiẹ̀ máa káà gbà àwa náà ṣe fíìmù ló jẹ́ káà náà máa ṣe fíìmù kéékèèké tí wọ́n ń ṣò lórí YouTube. fíìmù sinima kí ni ìyàtọ̀ ẹ̀. ìyàtọ̀ wà láàrin fíìmù àti sinima fíìmù òun ni àwọn máa ní sinimá àgbéléwò òun ni wọ́n ń pè ní fíìmù. àgbéyọ̀lù wo ni sinima ni. sinima wọn kì í ṣe lé ni wọ́n ti ń wò nítorí wípé hall ni wọ́n ti máa ń wo sinima láti ayé ìgbà yẹn títí dì ìsìn ṣùgbọ́n gbàtà ayé ti dẹ̀rẹ̀ ayélujára tó fi di pé wọ́n ń wò lórí Netflix wọ́n ń wò ní box office kan gbogbo nǹkan sá ti di ó ti dẹ ìrọ̀rùn. àwọn sinima bàbá Ògúndé kò sí lórí àwọn ọbẹ̀ yẹn. kò lè sí nítorí pé èmi ò súnmọ́ bàbá Ògúndé nígbà táwọn ṣe ṣùgbọ́n ìtàn tá a bá náà ni wọ́n sọ pé wọ́n ní bàbá ni wọ́n ti fi bóyá wọ́n fòun lẹ̀ pé fíìmù wọn ò gbọ́dọ̀ sọ di fíìmù sinimá wọn ò gbọ́dọ̀ di fíìmù alágbéléwò tí wọ́n ń ṣò lórí YouTube káàkiri nítorí pé dọ́là tó bá náà fẹ́ ṣò sinimá àwọn fíìmù bàbá Ògúndé èrò àṣìyàpá wọn á sì wò nítorí pé tẹkíníkà ẹ̀ sì wà níbẹ̀. sinimá mélòó lẹ ti ṣe fúnra yín. èmi ò ṣe sinimá rí o kí ló dé àmọ́ mo ṣe fíìmù rí. ok fíìmù mélòó lẹ ti ṣe. ó gbọ́dọ̀ ju mẹ́rin náà lọ tí mo ti ṣe o. owó là kọ́kọ́. mo ṣe aláìdá ní 2010
aláìdáa. bẹ́ẹ̀ ni ìgbà tó di 2013 mo ṣe àkọ́dá oró. Àkọ́dá oró. bẹ́ẹ̀ ni nígbà tó di 2014 mo ṣe ikú ilé. Ikú ilé. bẹ́ẹ̀ ni àmọ́ 2020 mo pẹ̀lú ìrànlọ́wọ́ gọ́vnà wa ní Tampa Ogun State ní ìsìn torí àwọn ni wọ́n assist mi láti ṣe fíìmù ní 2020 which is àṣírí mi àmọ́ tí Ọlọ́run ò jẹ́ kó jáde nítorí wípé stúdíò gọ́vnà wa Owólabí Àjàsà tí a ti ń ẹ́dìtì fíìmù yẹn àwọn olè wá wọ́n rọ̀bù ẹ́dítọ̀ wọ́n gba láptọ̀pù lọ wọ́n gba hard disk lọ fíìmù tí wọ́n gbà lọ lọ́wọ́ ẹ́dítọ̀ ó fẹ́ẹ̀ tó like 23 films tí ó lọ́n jẹ́ pé Ọlọ́run ló yọ gọ́vnà wa gan ó ń sunkún kiri ńgbà yẹn ni nígbà tí gbèsè ọlọ́màjà jẹ gbèsè tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàwọn fíìmù yẹn àwọn tí ó lè gbà fọlọ́run tó ń kùn lábẹ́nu Ọlọ́run ṣàjẹ́ kó wá ọgbọ́n ẹ̀rẹ̀ rọ̀ tó fi ṣe àwọn fíìmù yẹn padà àmẹ́mi kí ni mo dẹ̀ fẹ́ ṣe àfi ká gbà fọlọ́run àdẹ̀rà láàánú àròlúrànlọ́wọ́ àdìgbà fọlọ́run lórí ọwọ́ wa. Story wa Ibrahim Sata torí mi ní ẹ̀gbọ́n ẹkújọ́ mẹ́ta èèyàn mi ṣe wà pa bí Fẹ́mi Adébáyọ̀ rí mi bọ́dà èèyàn mi bó o ní nǹkan o àwọn tẹ́mi kan lè sọ pé àwọn pé báwo ni orí ẹ ti yí orí ẹ ti fọ́ nǹkan bí àwọn bíi Múyìwá Adémọ́lá torí pé ìrọ̀jọ́ ni wá Don àtijọ́ ṣọ̀rẹ́ tipẹ́tipẹ́ sẹ́yìn Fúnṣọ́ Adéolú àwọn tó kù àwọn èèyàn mi gbó kò sí nínú wọn. ìbá ẹ o ìbá Yomi Fash o Ọdúnládé àbúrò mi dáadáa ọ̀rẹ́ mi dáadáa èèyàn mi dáadáa ni àjọ wa. Arijan ọ̀rẹ́ mi dáadáa àbúrò mi dáadáa àjọ wa. Igwe ọ̀gá wa nìyẹn ẹ̀gbọ́n mi dẹ̀ ni torí pé èèyàn ò gbọ́dọ̀ dárúkọ Igwe kó má kàwọ́ sókè ọba wa ni àti ẹ̀ àti anybody Igwe Tiata ọ̀gá anybody ni ọba Tiata ni. Ṣẹ́gun Ògúngbè nǹkan àbúrò mi dáadáa ọ̀rẹ́ mi dáadáa. Arijan àbúrò mi dáadáa ọ̀rẹ́ mi dáadáa. Jàre Adénírègùn ẹ tún rí i pé mo káwọ́ sókè fún yẹn ọ̀ṣẹ́ ìtura ni Ọ̀ṣẹ́ ìtura director Adéjàre Adéníran Adénírègùn mi ò gbọ́dọ̀ kó yẹn kéré torí nígbà tí mo wò pé kí ni mo fẹ́ máa ṣe Jàre ló ní wo nǹkan tó o lè máa ṣe lẹ́yìn kámẹ́rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kàn ṣe location manager mo ń bá wọn wá ilé tán máa lò ní Jàre wá ní location manager ò lọ títì Jàre ló wá mú mi wá lọ máa light mo jẹ́ ní tó bẹ̀rẹ̀ sí ní lighting yẹn ni mo fi ń jẹun lẹ́yìn ìbá ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Jàre Adénírègùn ìbẹ́ o kò ṣeé rí fihàn ọ̀gá wa ni. Lẹ́rìí ńkọ́ ọ̀gá mi dáadáa. Kọ́lá Image ńkọ́ kọ́lọ́ ń dẹlẹ̀ fẹ́yàn rẹ̀ ọ̀rẹ́ ọ̀gá mi ní Image tọ́rọ àwọn àti Goroso ni wọ́n jọ ń ṣe gbẹ́gbọ́n mi náà ni ọ̀gá mi náà. Alwajud ńkọ́ ọmọ ìyá alákàrà ọ̀rẹ́ mi dáadáa ni ọ̀rẹ́ mi dáadáa. Tẹ̀yìndé ńkọ́ Tẹ̀yìndé àbúrò wa nìyẹn. Filẹ̀ fún àbúrò mi dáadáa ọ̀rẹ́ mi dáadáa. èmi gan try o gbogbo ní tíátà Abẹ́òkúta. nítorí pé gbogbo wa jọ wà pọ̀ nígbà yẹn náà ni. mo tí ń bá gbàgbé. Kasnati ṣe gbólóhùn bá tẹ́ ó ṣe last minute ṣùgbọ́n Kasnati ó máa ń mo ti gbàgbé ṣé pé àfojúdi kinní kan náà máa ń pe Kasnati nígbà tá a ṣe stage ṣòkòtà gọ́ọ̀lọ̀ ṣe nígbà yẹn náà ni o kí ni wọ́n ń ṣe ìbẹ́ta dúpẹ́ fọlọ́run lẹ́nu gọ́ọ̀lọ̀ yẹn ló wá bí artist tó pọ̀. tí mo ní ká ṣe cultural center ńgbà yẹn. bẹ́ẹ̀ni 2003. ara iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn ló ń gbọ́ yẹn o. mo pe Ṣẹ́gun Ògúngbè. ọjọ́ náà rè bí àná. wọ́n ní ẹ jẹ́ ká wá ṣe nǹkan kan cultural center. àdúpẹ́ fọlọ́run. gọ́ọ̀lọ̀ ló lógbò ń ṣàwó lóru. gọ́ọ̀lọ̀ yẹn ó pẹ̀lú ohun tó bí ẹ artist tó pọ̀. gọ́ọ̀lọ̀ ló lógbò ń ṣàwó lóru gọ́ọ̀lọ̀ ni gọ́ọ̀lọ̀ ló máa lọ gọ́ọ̀lọ̀ ló máa bọ̀. sórí èèyàn ń sáré dókè o nígbà míì tí n bá jókòó tí n bá ń wá àwọn èèyàn máa kàn jókòó pé ẹ mọ̀ gbà tí Kasnati náà ti wà lẹ́nu ẹ̀. ó ti pẹ́ o ó ń ṣe ní ó ti pẹ́ ọ̀nà ti jìn ní 2003 tí mo kọ́kọ́ ṣe fíìmù gbà yẹn. 2003 yẹn àwọn kan tí wọ́n sọra wọn di star kan tó ń gbéraga ní ìsinyìí wọ́n ìbẹ́lòmí inú wọn. wọ́n ìbẹ́lòmí inú àmọ́ kádúpẹ́ fọlọ́run. kádúpẹ́ fọlọ́run ọpẹ́ ni torí ẹ̀ mo máa ń rẹ́rìn-ín gbà mí tí bá rẹ́ lò. àwa tá a ṣì wà láyé náà tá à ń sọ̀rọ̀ yìí orí ọ̀fẹ́ kọ́lọ̀ ń bá délẹ̀ fún bàbá Sùwé àjọ lọ location kan mo tẹ̀lé ẹni mo gbé àwọn kan lọ location bàbá Sùwé wò mí títí báyìí kí ló dé tó nífẹ̀ẹ́ iṣẹ́ tíátà báyìí láìkí ẹ ní bọ̀ mo rí pé kò ń ṣe láì tèmi nìyẹn mo kàn lẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mo dẹ̀ ṣe ń lẹ́ẹ̀ni bẹ́ẹ̀ tó pọ̀ nínú àwọn bàbá tó dúró tì mí nígbà tí màá ṣe fíìmù rẹ̀ náà
perfect. Adúpẹ́ fọlọ́run. Orúkọ yẹn lẹ́ẹ̀kan sí. Orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́. Béyìí òkú, fèyí ṣètàn, ayé láàgbé. Béyìí òkú, Fèyí ṣètàn, ayé láàgbé. Sir perfect. Sir perfect. Tẹ́ bá tán yé wá ṣe lè yà di fíìmù. Máa ṣe nítorí pé first born mi editor ní nísìn industry náà làjọ wa. Second born mi cameraman ní industry náà làjọ wa. Ó ti parí. Kí Ọlọ́run túbọ̀ bá mi bí wọ́n ní tí ìṣó bàbá ò bá dùn tọmọ àtàsánsán kọ́lọ́ ń bá mi gbé àwọn ọmọ mi. Lágbára Ọlọ́run. àìmọye ìrírí ló ti ṣẹlẹ̀. Ṣé tí mo wà ní location tó ní pé mi perfect ẹ máa bọ̀ nílé tí mo ní kí ni ẹ ṣáà máa bọ̀ nílé ṣó ti kú ni tọ́rọ ọmọ mi sick ẹ ṣáà máa bọ̀ nílé ìgbà máa délé mo ti bérò nílé mo báyàwó mi tí wọ́n ń rọ̀ mú nílẹ̀ mo kàn wó gbogbo wọn ní níbo ló gbókù ẹ̀sìn mo dẹ̀ lọ sí mo kàn pé gómìnà wa ń gbà yẹn Mr. Latin ni mo dẹ̀ pé wọn orí location náà ti pè mí wọ́n ní àwọn náà ní kí n lọlé mo dẹ̀ gbọ́ ọmọ mo lọ sí mo dẹ̀ pé ọmọ yẹn kú ni nítorí màmá jókòó tí ìyàwó mi ń lé pẹ̀lẹ́ mo máa fọ́ rárá mo ní kó lọ wẹ̀ mo dẹ̀ mú nǹkan mi lọ location bẹ́ẹ̀ ni nǹkan tó bàjẹ́ ti bàjẹ́ iṣẹ́ wa dẹ̀ kẹ̀rẹ́ kò fún wa láǹfààní rẹ̀ mo dẹ̀ ní kó lọ wẹ̀ mo dẹ̀ mú lọ location èmi hate kan máa fọ́ lé hàn léjìká Ọlọ́run jẹ́ kó fọ́ lé mi léjìká pé kí n pẹ̀lẹ́ àná Ọlọ́run jẹ́ kó cast 30 on fọ́ lé léjìká pé kí n pẹ̀lẹ́ àná àtẹ̀yìntẹ̀ ń wò wá o mo dẹ̀ ní kó wẹ̀ mo dẹ̀ mú lọ location kí ló dé tó mú wa mo ló pè mí ju káwọn èèyàn máa wá bọ́ bàtà wọn ní bọ́ bàtà ọ̀fọ̀sẹ́ náà nà mí o ó ti ṣẹlẹ̀ ìyẹn rẹ̀ ti lọ Ọlọ́run ní jẹ́ kí gbogbo wa rírú ẹ̀ mọ̀ láyé àwọn challenges pọ̀ lóríṣiríṣi àmọ́ kásá dúpẹ́ fọlọ́run. Now àwọn kan wà wọn like acting but wọn like láti support ẹni tó bá ń act pàápàá ẹni tó bá ní story ọ̀pọ̀lọpọ̀ sì fẹ́ àwọn good story tó wà ńlẹ̀. ó wà dáadáa n tó máa ń ṣe àwọn tí wọ́n máa àwọn èèyàn náà ń like industry wa láti kówó lẹ̀ ṣùgbọ́n àwọn onírọ́ ló máa ń já wọn nítàn náà ṣùgbọ́n àwọn olóòótọ́ sì wà dáadáa tó jẹ́ pé tó máa sọ pé iye báyìí làwọn fẹ́ fi ṣiṣẹ́ iye tó fẹ́ fi ṣiṣẹ́ nìyẹn kì í ṣe pé wọ́n á sọ pé iye báyìí ẹni yẹn á ti wá kówó yẹn lẹ̀ wọ́n wá sọ pé owó yẹn ò ní lè parí ẹ̀ mọ́ ẹjọ́ sẹ́ni tó ti sọ pé okay 5 million la fẹ́ fi ya fíìmù yìí tó ti wá kó 4.5 lẹ̀ tẹ wá ní 5 million yẹn ò dẹ̀ lè ka mọ́ kán lọ wá 2 million sí ẹjọ́ sẹ́ni yẹn máa fẹ́ kí 4.5 ẹ̀ wọgbó ni kò ní fẹ́ kó wọgbó á tún wá lọ wá owó sí nítorí èrè àjẹpàjúdé àwọn èèyàn dẹ̀ gbàgbé pé èèyàn ò lè tájà kíní kan kó gbowó òkúta èèyàn lè tájà yẹpẹ̀ kó gbowó òkúta báwọn bá rò pé bóyá àwọn jẹ lára ẹni yẹn lájẹjù àtúbọ̀tán ńkọ́ àìmọye onítíátà mi tó ti kílẹ̀ ìgbẹ̀yìn wọn mi ò sọ pé gbogbo wọn náà ni wọ́n jẹjẹkújẹ o mi ò ní gbogbo wọn o àmọ́ púpọ̀ nínú wọn kọ́ ló ń ṣàánú gbogbo wa kásá máa ṣe dáadáa bàbá rẹ̀ tó fẹ́ fowó láti invest lórí industry wa kò sí wàhálà story wà nílẹ̀ ó jẹ́ cinema náà no problem. kódà ẹ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín. 070 25 12 50 30 070 25 12 50 30. ṣebí WhatsApp. That is my WhatsApp number. Okay. Nọ́mbà WhatsApp wọn nìyẹn tẹ́lẹ̀ pé wọ́n sí tá a bá gbà wọn lórin wa a ní kàn fún wa lórin a lè ní kẹ́yìn fún wa lórin but ẹ fún wa ní solo performance kan. Ó mà ga o èmi náà ní Tinúkẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn sí o Tinúkẹ́ béèrè owó lọ́wọ́ mi last week mo fún ó sì béèrè oúnjẹ ni bóun fẹ́ ṣe irun mo fún kí Tinúkẹ́ kan assist mi 2,000 naira pé mo kàn fẹ́ sáré fi ṣe nǹkan kan ó ní kí ó cut mi kó lórí fóònù ẹ̀ owó ìpolówó aráyé ń bá ní lá o kò sẹ́ni tó ń bá ní láwọ́ ẹ̀jẹ̀ no problem màá bá mi sí wàhálà lílàpò tí jókòó déjì no problem. ẹ ṣe Tinúkẹ́ náà ti yé mi ọ̀rọ̀ obìnrin ṣá ló wá sí lórí ẹ sọ pé ẹ fẹ́ lọ sóko ẹ fẹ́ lọ roko. a fi sùúrù kọ́ lọ ṣàánú wa. nọ́mbà perfect náà lẹ ti gbọ́ yẹn gbogbo ẹni tí a bá fẹ́ pè wọ́n pátá fún any question ẹ̀yin tẹ́lẹ̀ tí rí wọn ti pẹ́ náà perfect ṣì wà ń bẹ̀ o dúró di. mo ṣì wà ń bẹ̀ mo ṣì ń act o mo ṣì ń light o mo ṣì ń ṣiṣẹ́ tọ́lọ́run fi rán mi o mi ì níṣẹ́ méjì o mi ò lóko mi ò lódò jùṣẹ́ tíátà yìí lọ ẹ pè wá sóde eré ká dẹ̀ bá yín ṣeré o thank you.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.